ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn, níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ, torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, gbogbo yín la kí o, gbogbo yín la kí. ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà, ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí. Orúkọ ọmọ báyìí wà níjànú ọmọ o, okùn tẹ́ rí yẹn níjànú ẹ̀sìn. Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o. Kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí? Ẹ tún máa bá wa kẹ́ lọ lórí ìkànnì Jígí Alára, á gbádùn ara wa gan-an. Ọjọ́ gbogbo ń tó lè, ọjọ́ kan báyìí mà ní tolóhùn. Ọwọ́ kálábà àwọn ajínigbé yìí ṣẹ́gi ní Sókótó, orí kó ọmọ ọdún 10 yọ nípínlẹ̀ ọ̀hún. Ọlọ́pàá ti mú àwọn ajínigbé méjì, wọ́n gba ọmọkùnrin ọmọ ọdún 10 10 years sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún ní Sókótó. Ẹ̀ka ọlọ́pàá ìpínlẹ̀ Sókótó ti kéde pé àwọn ti mú àwọn ajínigbé méjì nínú àwọn iṣẹ́ àkànṣe ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn ṣe, tí àwọn sì gba ọmọdékùnrin ọmọ ọdún 10 kan tí àwọn ajínigbé náà jí gbé. Ọ̀kan lára wọn tí wọ́n mú tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi Buba, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ọ̀ṣọ́, ló jẹ́ gbajúgbajà ọ̀daràn táwọn ti ń wá tipẹ́tipẹ́. Ó tún jẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ àwọn ajínigbé eléyìí tó ń ṣọṣẹ́ láwọn apá abìkan nípínlẹ̀ Sókótó. Abúlé Túndúndókì níjọba ìbílẹ̀ Wàdámbáwà ní Sókótó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ọlọ́pàá làwọn ti ń tẹ̀síwájú báyìí o pẹ̀lú àwọn ìwádìí tó yẹ láti fi ọwọ́ òfin mú wa, kí àwọn sì ṣe àwárí gbogbo àwọn eléyìí tó kù lápá bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.